ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Ẹ̀yin bàbá àti màmá, a tún ti dé lónìí, àánú la rí gbà. Nítorí náà nǹkan mo fẹ́ ká bá mi pín ètò yìí torí tòní máa ní agbára. Kókó ọ̀rọ̀ tí a bá wá lónìí ni wípé Fúlàní ní kò sí restructuring ọ̀ọ́bì. Ó tún wá ní kò ní sí ti ń jẹ́ ìpè nìkan ló ń pera òun ní Yorùbá àbí Odùduwà àbí Biafra ọ̀ọ́bì. Ǹjẹ́ téèyàn bá wá ń sọrú tọkùnrin ìsọ yìí, ṣó wá yẹ ká káwọ́ lẹ́rán? Kí ni ìtumọ̀ rẹ̀ gangan? Nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó. Ọlọ́run sì ti wá fún wa láwọn àṣírí pláàni wọn. Òun wá ní kí n wá bá wa sọ. Mo wá kọ́ ní mo ní blood for blood, ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀, ẹ̀mí fún ẹ̀mí, idà fún idà. Ọmọ tó bá ti ní kí bàbá òun mọ́ sùn, òun náà ò ní fojú boru. Ó máa ní agbára lónìí o. Ó máa dùn mí gan tó o bá ṣíà ẹ̀. Ó máa dùn mí gan lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tòótọ́ tó o bá lọ́ọ̀fù ètò yìí, tó o bá gba ààyè fún àwọn ẹni ibi láti flag ẹ̀. Ó máa dùn mí lọ́pọ̀lọpọ̀ tó o bá sọ fún ẹnìkan tàbí ẹni méjì kí wọ́n lè gbọ́ ohun tí wòlíì fẹ́ wí lónìí. Ìgbà tí mo gbọ́ ohun tí ẹ̀gbọ́n Fúlàní clone president tó wí, èmi náà sọ pé Olúwa, ẹ máa ń lo àwọn wòlíì tí àwọn ọ̀tá bá ti bá síbì kan tá máa fẹ́ gba bì kan, àwọn wòlíì lẹ máa ń lò. Bí nẹ́tíwọ́ọ̀kì wa yóò fẹ́ dáa tó ni kò yé mi torí mo rí pé ó ń skip. Ọlọ́wọ́ omójú ẹ̀rọ wa ẹ bá wò dáadáa. Torí náà nǹkan kí ni mò ń sọ? Ó máa ní agbára lónìí o. Àní táwọn ọ̀tá bá ti bá di àwọn ọmọ olójú Olódùmarè, Ọlọ́run á gbé wòlíì dìde. N ò sọ nípa wòlíì àwọn ọlọ́pàá ṣáínṣáín o. N ò sọ nípa àwọn wòlíì dọ́là o. N ò sọ nípa àwọn wòlíì pé dín gbé dírọ́ọ̀gì o. Mo sọ nípa àwọn wòlíì tọ́lọ̀ mọ̀ láti inú oyún. Àwọn mò ń sọ ń pa rẹ̀ o. Nítorí náà kọ́ ẹgbọ́ ilé yìí. Kó wá tó di wípé mo wá wọnú ètò tòní lọ ní sànsàn àti júbọ Ọlọ́run. Ẹ jẹ́ ká wá lọ gbọ́ orin àpilẹ̀kọ wa. A gbọ́ orin àpilẹ̀kọ wa lónìí. A wá tẹ̀síwájú. Ó máa lẹ́tìkẹ́ mọ̀mọ́ mi. Mẹ́ra pẹ̀rẹ̀kẹ́ mi mú yà ní tèmi. Bá mi sọ fọ́kùnrin, bá mi gíyan ọkùnrin, bá mi gíyan obìnrin fi dáhùn ká wá. Fọ̀gùdùgbẹ́ fẹ́ jábọ́. Ìbọn bá sí Ọlọ́run ti mú bẹ̀yàn mí àṣírí wọn ti tú. Mo dẹ̀ fẹ́ tàṣí náà ó de. Dáhùn bá wá dédéèdè àwọn yìí jàjàǹgbára kò ọmọ wa. Dáhùn lè bà wọ́n àgọ́ wòlíì fẹ́ tò. Èdè sún wọn mú ṣe ń Ọlọ́run gíyàn mi máa wí àṣírí wọn dì ti tú ọwọ́ mi mo képe lédùmọ̀ èdè gíyàn mi máa fẹ́ gbọ́ yìí pílánì wọn yìí. Ẹ ti ń kún àjọkọrẹ ìṣòkòtò kan náà gbà. Dọ́kùnrin tàtọ̀ ẹ̀ dóbìyẹn dó tàtọ̀ ẹ̀ àti Fúlàní àti dédé wọn àti Buhari àwa mọ̀ náà nómi náà yẹn ẹsẹ̀ ju àwọn méjèèjì. Dákàkọ́rẹ́ rí wọ́n gbà ẹ́ kẹ́. Nígbà Ọlọ́run bá pẹ̀kù ẹ̀ dé mọ́ká ẹ̀ ìbé máa ra. Àwa gé ọwọ́ ẹ̀ ọ̀ngàn. Mẹ́wàá ẹ̀dá gbọ́ yín wa àpilẹ̀kọ wa. Mojú ẹ̀rọ mi bá mi ju orin àpilẹ̀kọ mi ó de. Wí ajá kan yà. Ìgbà
àwa ní ìmọ́lẹ̀ ogun adúláwọ̀ màmá dáàdì mi àǹtí mi ẹ̀gbọ́n mi ẹ̀yin ní ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ èmi àti ìdílé mi lògo adúláwọ̀ ìran mi lògo ìmọ́lẹ̀ adúláwọ̀ lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ nítorí pé bíbélì sọ pé agbára ọ̀rọ̀ ó ní agbára ahọ́n bẹ́ẹ̀ ni ibẹ̀ ni àṣẹ wà torí èyí tí mo wí lónìí arọ̀run ti rọ̀ mọ́ kò sí ohun tí ó yí padà nítorí pé kíni agbára méje ní kó rí bẹ́ẹ̀ èdìdí méje ní kó rí bẹ́ẹ̀ ìtànṣán méje ní kó rí bẹ́ẹ̀ ìṣú ọwọ́ ní kó rí bẹ́ẹ̀ ọkọ̀ ẹ̀gbẹ́ ní kó rí bẹ́ẹ̀ adé ẹ̀gún ó ṣèdìdí ẹ̀ ohunkóhun kò ní yí padà ọ̀rọ̀ tó bá ti tẹnu mi jáde lónìí ó ti dodidi ènìyàn ó sì ti rìn lọ sí gúúsù ayé àti ìlà ìwọ̀ oòrùn ó ti lọ kóre tiwa wá bá wa lónìí o ẹnikẹ́ni tó bá ti porí wa níbi ẹ bá sọ fún wọn irú wọn nítorí pé kíni níjọ́ kíní àná igba ó lé kan èṣìṣì ni wọ́n dènà de sanwó ìgbálẹ̀ kan nígbà tí wọ́n padà ìtapá ti já ìtẹsẹ̀ ti já ìtọ́rùn wọn ti já dànù láti ìgbà náà wọn ò lè dènà de ìgbálẹ̀ mọ́ nítorí ìdí eléyìí ìjọ́kíjọ́ tí ẹyin tútù tó bá ti forí la àpáta ọjọ́ náà lẹ́wọ́ ara rẹ̀ bàjẹ́ ẹni bá ti sọ pé kí ọmọ Yorùbá ká má gbògo tiwa padà ẹ bá ń sọ fún wọn wọ́n máa fọ́ níkọ̀ọ̀kan 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 ẹ bá ń ṣàmì bẹ́ẹ̀ ló mọ rí àṣẹ wa. mo fẹ́ dúpẹ́ lẹ́ẹ̀kan sí i lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé ní orúkọ àwọn bàbá tí wọ́n wà wájú tán ti ń ja ìjàngbara yìí bẹ̀rẹ̀ láti orí Professor Akintoye bàbá ní ká dúpẹ́ lọ́wọ́ wa o wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ wa wọ́n ní àjọ àwọn lójú gidi ní jíjáde tá a jáde fún rálì yìí ó tún kù nìbọn ró bí bàbá yìí sọ nìyẹn nítorí náà ńkọ́ ẹ jọ̀ọ́ mo rọ̀ wá àwọn ìgbésẹ̀ tó tún kàn á tún máa jẹ́ ká gbọ́ láìpẹ́ ṣùgbọ́n lẹ́yìn rálì yẹn ṣé ó kàn yẹ ká rẹpẹ̀tì ká kàn dúró ni rárá o ohun àkọ́kọ́ tá a sì gbọ́dọ̀ máa ṣe lọ ní pé ká bẹ̀rẹ̀ sí ní sign poll àti petition yẹn ìyẹn dàbí ìgbà tí à ń kó ìjà wa bí ìgbà téèyàn fẹ́ lọ sójú ogun tó ń pọ́n àdá ẹ̀ téèyàn kó bọ́ǹbù sápò tó ń dira ìyẹn lára àwọn ohun ìjà tó ṣe pàtàkì jùlọ nípa ti ọ̀nà òfin nìyẹn ìyẹn níbẹ̀ yẹn so tí ẹnikẹ́ni bá wá sọ fún mi tó sọ mí pé ọmọ Yorùbá jẹ́ 50 million káàkiri àgbáńlá ayé tó sì wá jẹ́ pé láàrin bíi ọ̀sẹ̀ bíi mélòó kan ó yẹ kí bíi 2-3 million kó ti bẹ̀ sí pé so ó máa jẹ́ nǹkan ìtìjú ìfúngan àwọn èèyàn gan máa fura ṣe yẹ̀yẹ́ pé wọ́n ń parọ́ ni so nítorí náà ẹ jẹ́ ká dójú ti àwọn ọlọ̀tẹ̀ bí Ọlọ́run ṣe bá wa ń dójú tì wọ́n yìí. ìdàkejì ẹ̀wẹ̀ mo tún wá fẹ́ mú ọpẹ́ mi lọ sí ọ̀dọ̀ ìkan lára àwọn bàbá wa nínú Olúwa ṣàmì pé ní nǹkan bíi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn mi ò jẹ́ kí wọ́n gbádùn tí mo sọ pé wòlíì bíi tàwọn náà lèmi ẹnìkan sọ níwájú Olúwa ó lóun nìkan ló ń kù láàrin àwọn wòlíì tó wà láyé Ọlọ́run wá sọ pé gbẹ́nu ẹ sọ̀hún ẹnu ẹrùn yẹn wo mo ti tọ́jú ẹgbẹ̀rún wòlíì fún ara mi ní ìpamọ́ tí ìwọ kò tí ì mọ̀ tí àwọn bàbá nínú Olúwa nílùú Nàìjíríà tá a mọ̀ sí location 9 tí wọn ò bá ṣiṣẹ́ tí wọn ò bá gbé ìgbésẹ̀ kọ́ máa de pé wọ́n dehun àlòpàtì Ọlọ́run àwa máa gbé irú àwa ọmọ wọn wọ̀nyí á máa gbé wa dìde ẹ wo bí àwa náà láwọn tó ń tẹ̀lé wa lẹ́yìn so ìdí nìyí a ti sọ fún àwọn tó ń tẹ̀lé àwa lẹ́yìn pé ibi báyìí là ń lọ sí àwọn oríṣiríṣi àwọn wòlíì ìránṣẹ́ Ọlọ́run ló sì ń sọ bẹ́ẹ̀ tá a bá wá rí pásítọ̀ tàbí muslim cleric kan tàbí oníṣẹ̀ṣe tí kò dìde níbi tí a bá dé yìí a jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ó pẹ̀lú àwọn tí wọ́n ń jẹ nídìí ìbàjẹ́ tó wà ní ilẹ̀ Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ a jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ó lọ́wọ́ sí ìpànìyàn tó ń lọ́wọ́ ní Nàìjíríà a jẹ́ pé irú àwọn ẹni bẹ́ẹ̀ àwọn olóṣèlú ń gbowó pamọ́ sábẹ́ wọn a jẹ́ pé irú àwọn ẹni bẹ́ẹ̀ àwọn gan wọ́n fi ọmọ wọn gbé sórí ọ̀tá wọn tàbí tó ń fọmọ ń ṣèrúbọ nítorí pé ìpànìyàn tó pọ̀ jù yìí kò sẹ́ni tó lè rí kí tó bá jẹ́ tó ní conscience á jáde á sọ̀rọ̀ wípé ibi tá à ń lọ lélẹ́yìí now àwọn pásítọ̀ kan gbàgbọ́ àwọn mùsùlùmí kan gbàgbọ́ wípé ká ṣe restructure wọ́n làwọn ò gbàgbọ́ nínú Yorùbá nation àwọn ò gbàgbọ́ nínú Odùduwà nation fine but clone president yín sọ wípé àti restructure àti ẹ̀ ń jà fún secession ó ní kò sí kankan tó máa ṣẹlẹ̀ ńbẹ̀ ẹjọ́ téèyàn bá kúbù sọ̀rọ̀
nínú ẹkùn tá a ní Nàìjíríà ká sọ pé mẹ́rin ni àwọn ẹ̀yà mẹ́rin ká pín wọn sí ẹ̀yà mẹ́rin. Àkọ́kọ́ ẹ̀yà Yorùbá tá a mọ̀ sí Western, Eastern ti Igbo, Northern tá a mọ̀ sí Hausa. Kò sí ní tó ń jẹ́ Hausa Fúlàní, mi ì fẹ́ máa gbọ́ Hausa Fúlàní torí kò sí ní tí ń jẹ́ bẹ́ẹ̀. Wọ́n fi kàjó wa ni. Fúlàní àwọn ni minority, ká má máa pe àwọn ìjọ ní minority. Now àwọn middle belt wọ́n darapọ̀, wọ́n làwọn ò ṣe ní tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́, kò yé yín nísìnyí. Bákan náà àwọn Ìgbò wọ́n làwọn ò ṣe, Yorùbá làwọn ò ṣe, ó wá ku àwọn nìkan, àwọn kan lé àwọn Hausa gan fún ara wọn wọ́n ti yarí. So àwọn Fúlàní nìkan ló wá ń sọ wípé ńkọ́ o àwọn àyà kú ni. Náà tí èèyàn bá ń sọrú ẹ̀, tó bá sọrú ẹ̀, ṣé kò wá yẹ káwọn wòlíì kan jókòó kan tètè gbàdúrà? Ǹjẹ́ kò ti ní ìdí tírú ẹni yẹn fi sọ? Téèyàn bá tiẹ̀ gbàdúrà rárá kó dá ọpọlọ ẹ̀rọ. Then ká tó wá sọ wípé Ọlọ́run tó wá sọ fún mi pé ó tú wọn láṣìírí fún mi wípé nǹkan fẹ́ ṣe lélẹ́yìí. Wo bí wòlíì tó dá ń tọ́lọ́run fìràn hàn mí, ó sì máa ń rí bẹ́ẹ̀ kì í yẹ. Ìfúngàn lélẹ̀ tí mo bẹ̀rẹ̀ program yìí tí mo jọ ní ìjàngbara fún freedom àwọn ọmọ àti ọmọ tí ń bọ̀ yìí, àwọn èèyàn tí ń pè tán ń béèrè fàdúà tí kì í sì ṣe program àdúà là ń ṣe ń bí, tí mo sì mọ̀ wípé àwọn ẹni yìí náà nílò àdúà tá a dẹ̀jọ gbàdúà. Mi sọ pé mi Ọlọ́run, mi sọ pé mo mọ̀dúà gbà o, tí mo tá a dẹ̀jọ agree, tá a dẹ̀jọ fọkàn gbàgbọ́ pé ṣé ẹ gbàgbọ́ pé Ọlọ́run lè lò bí fún yín, àwọn náà rí ipa àdúà yẹn tán jẹ́rìí sí. Kò yé yín? Now kí ni mo wá fẹ́ sọ ni wípé tí èèyàn bá jẹ́ wòlíì tòótọ́ tó àárín òun àtọlọ́run ò bàjẹ́, Ọlọ́run máa fi nǹkan tó ń ṣẹlẹ̀ hàn torí pé ó ti wà látètè kọ́ ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn kan wà nínú àwọn oníṣẹ̀ṣe, àwọn babaláwo tó dáńgájíá tán bá sọ tán fi àlù mọ́là. Àwọn àfáà kan sì wà bẹ́ẹ̀ tán fàlù mọ́là tọ́lọ́run á fìràn hàn. Bọ́tì ibi tí èmi wà, ẹ̀yà tèmi wà ni mi ò ṣe mùsùlùmí mọ́, but mo wà nínú Christianity. Mùsùlùmí lèmi tẹ́lẹ̀, but mo ti ṣe Christianity báyìí. Ìdí tèmi fi ń sọ fún àwọn Christianity nìyẹn. Bàbá Adébóyè nìkan ló jáde nínú àwọn tí mo ṣe ń bá sọ̀rọ̀. Kí ni Kúmúyì ń ṣe? Kí ni Oyèdépò ń ṣe? Bẹ́ẹ̀ ni. Kí ni àwọn CAC tí wọ́n jáde, sẹ̀lẹ́tọ̀ ò tí ì jáde, kérúbù tí ò tí ì jáde. Bákan náà kí lorúkọ bàbá yìí tó ní MFM, kí ló ń gan fún ara ẹ̀ ń ṣe? Kí ló ń ṣe tí ò jáde sọ̀rọ̀? So tí ẹ ò bá jáde báyìí, nǹkan tó máa gbé yín jáde ó máa fún ara ẹ̀ sọ̀rọ̀. Kò yé yín? Àwọn tí wọ́n ń dáwọ́ nínú ṣọ́ọ̀ṣì yín, kò yé yín nísìnyí, nígbà tí àwọn Fúlàní, torí ìtàwọn Fúlàní tán sọ fún wọn ni wípé ilẹ̀ Nàìjíríà yóò àtọ̀húnrìnwá ẹwú bí eré tí mò ń sọ kì í ṣe àhesọ. Wọ́n dìídì pé wọ́n bá wọn sọ̀rọ̀, wọn ò sọ Hausa ti Nàìjíríà, wọn ò dẹ̀ sọ Fúlàní Nàìjíríà. Wọ́n sọ fún wọn, ẹni tí wọ́n rí tán rí interview nínú wọn sọ wípé tán sọ fún wọn ni wípé ká máa bọ̀ nílẹ̀ Nàìjíríà pé ilẹ̀ tán jogún fún àwọn baba ńlá baba wọn nìyẹn. Ẹ rántí Usman Dan Fodio ńgbà náà lọ́hùn, mindset wọn ló ṣe wà lọ́pọlọ Fúlàní, mindset yẹn ló wà lọ́pọlọ wọn ipe ẹ lọ gbà á tó ìjà máa lé tìjàtìjà ní ká ẹ lọ bẹ o. Ṣé wọn ò ti dé tìjàtìjà? Torí àwọn Hausa Fúlàní ló ń gbé yín wá sí ibi chọ́ọ̀chì tẹ́ ti ń jọ́sìn, àwọn ọmọ chọ́ọ̀chì yín, gbogbo ilé àwọn ọmọ ṣọ́ọ̀ṣì pátá náà mọ̀. Ọ̀kadà tán gbé kiri AK-47 wà lábẹ́ ọ̀kadà yẹn lọ́kàn ọjọ́ kan. Dẹ́nẹ̀ wá ṣàkíyèsí kinní kan ní gbogbo ìgbèríko pátá. Òun ni àwọn Hausa Fúlàní tán tèdè ń kó àwọn èèyàn wá, ìgbà míì wọ́n lè kó àwọn èèyàn 150 láì ṣẹ́ná kó, wọ́n á kó wọn sínú ọkọ̀ jàǹgóyẹ trailer, wọ́n máa kó wọn bọ̀. Now tí ọpọlọ tiwa ò bá pé, tó bá jẹ́ pé poverty
ó ti yí orí àwọn wọ́n mọ̀ọ́mọ̀ gba education wọ́n mọ̀ọ́mọ̀ wá bà education wa jẹ́ wọ́n bà education wọn jẹ́ lókè lọ́hùn wọ́n wá gbé wá síbí ẹ wo nǹkan tán sọ education western region dà lọ́wọ́lọ́wọ́ yìí ẹ rí i pé wọ́n ti pẹ́ tán ti ń géèmù wọn ó ti pẹ́ tán ti ń ta géèmù yìí bọ̀ kì í ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ now àwọn ọmọ tán ṣẹ̀ṣẹ̀ bí ń sì yín ọmọ tán ṣẹ̀ṣẹ̀ ẹ tẹ̀ wo ọmọ tó ṣẹ̀ jáde university ẹ jẹ́ kí àwọn ìyá wa tán ka standard 3 bíi standard 6 gbà ẹ kán lọ ṣe interview fún wọn wọ́n really bà everything jẹ́ kò yẹ yín àwọn ọmọ plan wọn ìwọ ló mọ̀ ìwọ ló rò wípé àwa tá à ń sọ̀rọ̀ pé ìsọkúsọ là ń sọ kí ni ìdí tèmi fi ń sọ fún àwọn ìránṣẹ́ Ọlọ́run ni wípé ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run àwa ìránṣẹ́ Ọlọ́run la lè sọ ẹ wo bí ngbà tí bàbá mi Adébóyè sáré sọ̀rọ̀ restructuring náà bàbá ó ti kọ́ restructuring ó lóun fẹ́ restructuring náà kí ni ká ṣe ẹ ti mọ̀ wípé àwọn náà ní plan yẹn lèmi wá fẹ́ reveal fún wa lónìí báyìí plan yẹn dẹ̀ ní agbára torí ara wo plan yẹn ò mọ̀ pé mi wòlíì kò mọ̀ pé mo kọ́ chọ́ọ̀chì plan yẹn ò fẹ́ mọ̀ pé chọ́ọ̀chì tó tóbi jù Paul Ineṣe àbí lórúkọ ní Àbújá kò fẹ́ mọ̀ ẹ́ kò yẹ yín nísìn plan yẹn ò fẹ́ mọ̀ ẹ́ rárá plan yẹn ò fẹ́ mọ̀ Olúkọ̀yà kò fẹ́ mọ̀ anybody nínú yín ohun tí plan yẹn mọ̀ ni wípé shoot on sight pa kill am ntí plan yẹn mọ̀ nìyẹn náà èmi tí mò ń sọ̀rọ̀ yìí ó wà nù Bíbélì bákan náà ẹ jẹ́ kí n sọ fún wa torí ẹlòmíì àmọ́ sọ pé kí ló ń sọ mo mọ tí mò ń sọ mo gbàdúà mo wọnú ẹ̀mí tì mo dẹ̀ tún study mo fi àkókò mi àti iṣẹ́ mi sílẹ̀ now in the book of Nehemiah tàbá ní ká tún ti ọ̀rọ̀ ẹ̀sìn ká tún ti bọ̀ nínú ìwé Nehemiah orí kìíní ẹ̀mí lè kà á tán ṣùgbọ́n orí kìíní sọ wípé Nehemiah jókòó ó wò wípé wàhálà wo tó ń ṣẹlẹ̀ yìí kí ló dé tẹ́ fi wó odi wa palẹ̀ Nehemiah sun ẹkún ní Nehemiah orí kìíní dẹ́nu wá gbàdúà lẹ́yìn tí Nehemiah gbàdúà tán kò dúró níbẹ̀ sà bàbá Adébóyè kò dúró níbẹ̀ Oyèdépò kò dúró níbẹ̀ Olúkọ̀yà kò dúró níbẹ̀ ìdí tí mo fi ń tẹ́rẹ̀rẹ̀ mọ́ Olúkọ̀yà Oyèdépò kúmù yìí ni pé nítorí pé ẹ jẹ́ ọmọ Yorùbá nítorí pé àwa Yorùbá la dáwó chọ́ọ̀chì tí ẹ ti ń jẹ tẹ́ ẹ ti mú lónìí tẹ́ ẹ ti tọ́mọ tẹ́ ẹ ti nórúkọ ìdí tí mo fi pariwo yín nìyẹn bàbá mi Adébóyè ni mo gbóríyìn fún báyìí ṣùgbọ́n bàbá ń tẹ́ ẹ wí Buhari ti reject ẹ̀ mi sọ fún yín gbà tẹ́ lọ bá mo sọ ẹni tó bá lọ wo program tí mo ṣe mo ní bàbá kí lẹ lọ bá Buhari fún mo ní ẹ gbéra yín yílẹ̀ ẹ̀yin lẹ jẹ́ bàbá báwo lẹ ṣe gbéra yín yílẹ̀ níwájú ẹranko mi sọ fún yín pé ẹranko lọkùnrin yẹn ni mo ní kò ní listen ẹ wá sọ̀rọ̀ tán wọ́n wá bẹ̀ sí tọkọtọkọ wọ́n ń kẹnu tọkọtọkọ bàbá Adébóyè ọ̀rọ̀ ẹyọ kan tẹ́ ẹ sọ ẹ rí ó mi Nàìjíríà ṣé àdìpọ̀ milẹ̀ so iṣẹ́ tí mo wá fẹ́ rán jáde ní ìsìn ni wípé Olúwa ló rán èmi ó dẹ̀ gbẹnu mi láti sọ Bíbélì wípé ègbé ni ẹni tí àkófí tó sọ pé Olúwa wí èmi ò sì fẹ́ ṣègbé ìdí tí mo fi sọ nìyẹn nígbà tá a wá dé orí kẹrin ìwé Nehemiah orí kẹrin nínú ìwé Nehemiah mi ò lè ka gbogbo ẹ̀ tán Nehemiah chapter number 4 but in the book of Nehemiah chapter number 1 ó sunkún bẹ̀ at the end of the day nígbà tó dé chapter number 4 wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kọ́ odi yẹn padà then nígbà tí wọ́n ń kọ́ odi yẹn sà àwọn kan dìde wọ́n pè wọ́n ní Sanballat àti Tobiah wọ́n sọ pé odi yẹn ò ní ṣe é kọ́ àmọ́ tó gbẹ̀yìn wọn ṣùgbọ́n mi ò wá ní tún gbà wá lákòókò máa kàn lọ sí láti verse number 11 Jeremiah 4 verse 11 ó ní àwọn ọ̀tá wa wípé wọn kì yóò mọ̀ bẹ́ẹ̀ ni wọn kì yóò rí títí àwa ó fi dé àárín wọn tí a ó sì pa wọ́n tí a ó sì dá iṣẹ́ náà dúró àwọn Fúlàní tí wọ́n plan ara wọn náà ó sì ṣe nígbà tí àwọn ará Júdà tí ó wà ní agbègbè wọn dé wọ́n sì wí fún wa nígbà mẹ́wàá pé láti ibi gbogbo wá lí ẹ̀yin ó padà lọ tọ̀ wá nítorí náà mo yan àwọn ènìyàn sí ibi tí ó rẹlẹ̀ lẹ́yìn odi àti sí ibi gbangba mo tilẹ̀ yan àwọn ènìyàn gẹ́gẹ́ bí ìdílé wọn pẹ̀lú idà wọn ọ̀kọ̀ wọn àti ọrùn wọn
kí nìyẹn sọ fún wa? Wọn ò ṣiṣẹ́ nìkan, wọn ò gba àdúrà nìkan sà. Ká máa gba àwẹ̀ àkókò yẹn jẹ́ dúró báyìí. Bàbá Oyedepo, èdè tẹ́ ń sọ lórí pẹpẹ yẹn ó gbọ́dọ̀ dúró nísìnyí. Àkókò èdè kọ́ leléyìí. Àkókò AK-47 náà ń kó bọ̀ yìí. Ẹ gbàgbé èdè sísọ, èdè AK-47 ò recognize Aropo-Ire papa, kò recognize ẹ̀ sà. I am telling you, this is just deception. Now, tẹ́yàn kan bá sọ fún mi pé ká gorí òkè lọ pé ó máa dá AK-47 do irọ́ ló pa, kò dá dúró sà. Ẹ̀yin tẹ́ ti wà gullible tó jẹ́ pé religious mindset lẹ́ni tí kìí ṣe religion tó tẹ́ ti wà religious ṣùgbọ́n tó jẹ́ wípé ẹ ò kìí ṣe pé ẹ ò fẹ́ think different. Mo ń sọ fún wa wípé ewu bẹ lóko ló ń gẹ́gẹ́ bí ohun tó Olúwa sọ fún mi. Bẹ́ẹ̀ ni Olúwa yóò sọ fún mi kó tó di pé ẹ dìbò fún Buhari ń jọ́ kìíní àná tí mo lọ sórí rédíò tí mo lọ pariwo tó ń fìbọn wára wọn kiri ní Nàìjíríà. Mo ní ẹ má dìbò fún Buhari, mi ò ń ṣe olóṣèlú. Mo ní tẹ́ bá dìbò fún, mo ní a máa ké ìbámọ̀ náà là ń ké lónìí báyìí. Bẹ́ẹ̀ ni mo sọ njọ́ sí pé Trump la wọlé, àwọn èèyàn bú mi, wọ́n ń ṣépè, wọ́n ń sọ pé kìíní kan gbá kan àwo kan. Ntolúwa bá sọ fún mi lè máa sọ. Mo rántí àkókò tí Àgàgù, ìjọba Àgàgù ló rán èmi lọ sí Jerusalem gbà tiẹ̀. Ṣùgbọ́n nígbà tá a dé Jerusalem, Ọlọ́run sọ mi pé Àgàgù kò ní padà wọlé. Wọ́n kò sọ́gbọ́n tán yìí. Ẹlẹ́rìí ẹ̀yàn ló bá sọ pé ẹlẹ́rìí ń wà lọ́run. Àwọn tó ń wò mí mọ̀ tí mò ń sọ pé òótọ́ ni. Ọmọ mi wà lẹ́gbẹ̀ẹ́ mi sí òun gbọ́n tí mò ń sọ tí máa purọ́. Now what I'm saying in essence is this: tí Olúwa bá yan wòlíì ó yan ni. Tèmi kúrò ní tẹnu bọ̀ọ̀lì. Olúwa ló rán mi pé kí n sọ ilé ìfún wa. Olúwa sì ti sọ fún mi wípé ìjà tá ń jà yìí a máa borí ẹ̀, ṣùgbọ́n ó nílò ká jọ fìmọ̀ papọ̀, ká jọ fọkànṣọ̀kan gẹ́gẹ́ bí Nehemiah ṣe gbé ìgbésẹ̀. Nígbà tó wá di verse 14, ẹ má jẹ́ gbà náà kókó. Ó ní mo sì wò, mo dìde, mo sì wí fún àwọn ìjòyè. Ìyẹn dìpọ̀. Àti fún àwọn olórí. Àti fún àwọn ìyókù pé ẹ má ṣe jẹ́ kí ẹ̀rù bà yín. Ẹ̀yin tẹ́ ẹ ti sọ̀rọ̀, ẹ̀yin tẹ́ ẹ dákẹ́. Lánàá ó jẹ́ òní lọ́dọ̀ tèmi ní location 9. Ẹ̀yin ọba tẹ́ ẹ sì dákẹ́. Wọ́n gbé ọba pa. Wọ́n pa ọba. Wọ́n máa wọ ààfin wá. Bí májíìkì ló máa jẹ́. Ẹ wo bí ẹ gbàgbé. Ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ ní wípé àwọn kan ti fi wọ́n ti sọ ipò ọba wọ́n ò sí gbámọ̀. So kó má máa rò pé ìtẹ́ tó jókòó sí ìtẹ́ yẹn lè gbé ọ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìtẹ́ èrú náà fi débẹ̀ èrú. So tán bá ń bọ̀ láyé àtijọ́ ta ló tó wojú ọba. Àwa yìí gbọ́ nígbà tó ń ránṣẹ́ sí ọba àná, ọba Ifẹ̀, ìtọ́ ń sọ pé kí president kan sọ pé kó wá bá ọba kan lára ọba tó jẹ ní Ifẹ̀. Ó sọ pé òun fẹ́ ṣètùtù. Tí wọ́n bá fẹ́ wá rí mi, èmi ò gbọ́dọ̀ kọjá omi. Tó o bá fẹ́ wá rí mi, èmi ní kó o wá rí. Ordinary local government chairman, councillor, a ní ẹ lọ pé ọba yẹn wá, a lóun àrọ̀ lóye. What a nonsense. A nonsense. Ibẹ̀ kọ́ là ń lọ. Now, ó ní ẹ má ṣe jẹ́ kí ẹ̀rù kí ó bà yín. Bàbá mi Adébóyè, ẹ tún padà lọ́sà. Ẹ fáyà padà. Torí mo sọ fún yín ní fídíò ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn, mo ní ẹranko ní mọ̀ yẹn, mo ní kò ní gbọ́ nígbà tẹ́ ẹ lọ bá. Eléyìí tẹ́ ẹ wá sọ omi Nàìjíríà, ẹ ṣàì tún lọ mí padà. Nítorí pé ẹ ti sọ pé tí wọ́n bá restructure ọmọ break up, Ọlọ́run dẹ̀ ti sáyẹ̀nsì, ó dẹ̀ ti break up látọ̀run. Now, ẹ rántí Olúwa tí ó tóbi tí ó sì lé ẹ̀rù tá a bá ṣe ń gbàdúrà, ẹ gbọ́ bẹ́ẹ̀ yẹn. Ó ní kí ẹ jà fún àwọn arákùnrin yín. Ẹ má jẹ́ ká jà fúnra wa. Ogun ò mọ jẹ́ẹ̀tì tẹ́ gbé kalẹ̀ o, ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run gbogbo. Àwọn ọmọkùnrin yín àti àwọn ọmọbìnrin yín, àwọn aya yín àti ilẹ̀ yín. So our own Bible as a Christian support us to fight for our land. I'm no more a Muslim, but kí any cleric kó wá defend there, àbí kí àfáà kan àbí lè mọ́mù kó wá defend wípé
nínú ẹ̀sìn mùsùlùmí lónìí pé Muhammad pé kò jà fún ìran ẹ̀ tógún ní ajagun gbalẹ̀ ni. Now tẹ́nìkan bá wá ń sọ fún èmi ní ìsìn wípé torí pé òun ti jẹ́ big ìránṣẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí bàbá Adébóyè wípé òun ní lè sọ̀rọ̀, èmi ti ń expect kí Oyèdépò kó ti bẹ̀rẹ̀ sí ní pariwo báyìí. Ní tí mò ń expect nìyẹn nígbà tó ti kọ méjèèjì. Ẹni tó kọ méjèèjì ṣé kò ní nǹkan tó fẹ́ ṣe, ṣé kò ní plan? Ibi plan yẹn là wá ń bọ̀ tí mo sọ pé mo fẹ́ sọ fún yín torí pé ó ká mi lára. Ṣé ijó tó bá ká ni lára làásùsẹ̀ ijó? Ó yẹ ká ẹ béèrè lọ́wọ́ mi wípé kí ni wàhálà mi gan-an. Àwọn ọmọ mi wọ́n wà níbi tí mo wà, ìyàwó wà níbi tí mo wà, ilé wà níbi tí mo wà, mò ń jẹ mú níbi tí mo wà. Bọ̀ kí ló wá ń ká mi lára gan-an? Ṣé olóṣèlú ló gbówó fún mi ni ló ń ká mi lára ni? Àbí àwọn èèyàn ń kówó fún mi lórí program tí mò ń ṣe yìí ni ló ń ká mi lára ni? Ìyẹn ni ká wá béèrè lọ́wọ́ ara wa, nítorí nígbà míì ẹlòmíì ó lanu pàkà bí ẹnu ajá yóò sọ pé ìwọ jókòó sílùú òyìnbó ó ṣe máa bọ̀ ńlé. Ṣé mọ̀ pé ibi tẹ́lòmíì ń rorí ẹ̀ sí orí ẹlòmíì ti kú? Kò yé yín báyìí. Nítorí náà nǹkan arákùnrin àtàrábìnrin, ibi tí mò ń lọ ni wípé àwọn ìránṣẹ́ Ọlọ́run bàbá Adébóyè ẹ̀ sì máa padà lọ fire back sà. Kò títò torí ẹranko kì í gbọ́ràn, màálù ni màálù ó sì ti dá yín lóhùn padà. Ṣé rí ibi tí inú wa bí mi kíru bàbá yẹn sọ̀rọ̀ kí ọmọ àlè yẹn kó dẹ̀ wá fèsì wípé wọn wà patriotic, irú ọ̀rọ̀ òṣìwò nìyẹn. That is so ridiculous of him to say that. Who is he? Well, ẹ wá mọ̀ nǹkan tó gbójúlé tó jẹ́ kó ṣe bẹ́ẹ̀. Ẹ mọ̀ tó gbójúlé tó jẹ́ kó ṣe bẹ́ẹ̀. Ntolúwa sọ fún mi ni o. Ntó gbójúlé ṣe fẹ́ gbọ́. Plan wọn lọ́lọ́run reveal fún mi. Ẹ̀yin bàbá nínú Olúwa, plan Buhari àtàwọn ẹmẹ̀wà ẹ̀ lọ́lọ́run reveal fún mi. Mo sì kúnlẹ̀ mo ní Olúwa kí ló fà á tọkùnrin fi sọ báyìí? Àwọn minority kí ló gbójúlé? Ṣé agídí ni? Àbágídí Fáráò ni? Àbó ṣó fẹ́ parun ló jẹ́ kó ṣe bẹ́ẹ̀ ni? Ọlọ́run ní kì í ṣe ọ̀rọ̀ pé òun fẹ́ parun, kì í ṣe ọ̀rọ̀ pé parun. Ṣé ẹ̀mọ̀ pé níta bá wí tó bá wa ọrùn kì Bíbélì sọ pé yóò parun lé òjijì, ó tẹ̀ wá fi láì sí àtúnṣe ó fi tì í. Mo rò sọ pé kì í ṣe ọ̀rọ̀ pé parun. Kí ló wá dé tó fi sọ̀rọ̀ burúkú yìí? Ẹ̀rù Ọlọ́run bá mi, ẹ̀rù Ọlọ́run bá mi ooo. Ohun tó bá ti pinnu lọ́kàn rẹ̀ èèmọ̀ sẹ́ni tó lè dá dúró. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ múra o. Ní ìgbà kan kò sí bí wọ́n ṣe pariwo tó, àwọn National Assembly ẹ̀ àwọn rọba stamp gan fún ara wọn wọ́n pariwo pé kí wọ́n change Buratai, wọ́n lòun ò ní change ẹ̀. Ẹ má ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ o, wọ́n lòun ò change ẹ̀. Ṣé àmọ́ pé àwa yìn Nàìjíríà tẹ́ bá ti ẹ̀ dákẹ́ àbí títí di bá a ṣe ń sọ yìí sáfíìsì wọn ó ti expire, tenure ẹ̀ ó ti expire, retirement ó ti expire, ó dẹ̀ dá dúró síbẹ̀. Now ẹgbẹ́ yẹn dúró níbẹ̀ o. Jonathan kùrùkẹ́rẹ́ lọ́dọ̀ Buhari. Wọ́n wá dìde, wọ́n ní táwọn fẹ́ ṣe ni wípé kẹ́ wá ṣe referendum. Ẹ má dé o. Ìgbà tán ní kẹ́ wá ṣe referendum. Ó yẹ ká lè ṣe yẹn. Good. Lánàá ó bu ọwọ́ lu sensor kìíní kan billion ó yá ẹ lọ ṣe sensor. Sọ fún mi sensor tó
tó dángájíá ní Nàìjíríà kò sí. Ẹ má dé ọ̀rọ̀ mi o. Mo wá padà sí tí Ọlọ́run bá mi sọ. Tọ́lọ́run sọ fún mi wípé ohun tó fẹ́ ṣe ni wípé àbúrò yín, ẹ̀gbọ́n yín, bọ̀dá yín, bàbá yín tó pera ẹ̀ ní Tinubu, tó bá ti jáde ní 2023, Hausa Fulani Buhari á wá da ìbò yẹn rú, gbogbo á wá dàrú, then Buratai á wá àwa sọ pé Nàìjíríà ò sẹ́tù, àwọn á wá síbẹ̀, àwa wọnú ìdè lọ. Ẹ má gbàgbé wípé Buhari fún ara ẹ̀ gangan olórí àwọn adìtẹ̀gbàjọba ni. Gbogbo àwọn tó sì bá ṣiṣẹ́ ìgbà náà lọ́hùn títí tó fi dórí gbogbo àwọn embassies káàkiri tá a ní ẹ̀yìn odi, àwọn arúgbó tó ti dàgbà tó yẹ kán ti lọ kú kán lọ sinmi, gbogbo wọn ló kó síbẹ̀. Ṣé ẹ rò wípé olórí DSS tó gba 500 and something people from Fulani tó wá gba 90 something ní inú South West and East, ṣé ẹ rò wípé wọn ò ní pláàni bí wọ́n ṣe pláàni ẹ̀ láti 19 gbọ́ọ̀rọ̀ gẹ́gẹ́ bá ṣe máa ń sọ látijọ́, bẹ́ẹ̀ náà pláàni ẹ̀ wọ́n mọ̀ ohun tó ń ṣe. Ẹ̀yin bàbá Buratai bò tẹ́ ẹ bá ti lọ dìbò ní 2023 a jẹ́ pé ti Yorùbá Ọlọ́run má jẹ́ kí ti wá ó ta ntòlúwa wí fún mi nìyẹn o. Bá mi pín ètò yìí bó ṣe ń pín ètò yìí, ayé ò ní pín ẹran ẹ jẹ. Bó ṣe ń pín ètò yìí wọn ò ní pín ẹran ọmọ ẹ jẹ. Bó ṣe ń pín ètò yìí ogun ayé ò ní pínṣẹ́ rẹ jẹ. Bó ṣe ń lọ́ọ̀fù ètò yìí ọ̀tá ò ní bì ẹ́ ṣubú. Ohun tí Olúwa wí fún mi lélẹ́yìí. Nígbà tí mo jókòó pé kí ló lè fà á, ẹ jẹ́ n ṣàlàyé tọmọkùnrin yìí fi ń ṣagídí. Mo pèyàwó mo ní mọ́mì tí mo rí lónìí bá mi lẹ́rù o, ṣé ó lè ṣẹlẹ̀ ṣá? Àwọn náà dá àwọn ní ẹ má sọ bẹ́ẹ̀ sá o. Mo ní torí pé 21st century ṣó possible kó lógun wá ṣe bẹ́ẹ̀ yẹn. Ẹ má sọ bẹ́ẹ̀ ṣe mọ̀ kí tọ́lọ́run bá ti fi nǹkan hàn yín bó ṣe máa ń rí nìyẹn o. Èmi náà mo yá wọ̀ṣin pé tọ́lọ́run bá ti fi nǹkan hàn yín bó ṣe máa ń rí nìyẹn. Ní tí Olúwa fi hàn mí nìyí. Mo mọ̀ wípé wọ́n á máa wò báyìí, wọ́n á máa wá ẹ̀mí ara wọn kiri wípé àṣírí wọn ti tú. Wọ́n bísà ìgbàlà ipa kìí pàwo. Ohun tí Olúwa sọ fún èmi lèmi sọ. Mo dẹ̀ sọ pé mo fi ẹ̀mí mi lélẹ̀ nítorí àwọn ìran mi. Ẹ tiẹ̀ wá gbọ́n náà. Àwọn tiẹ̀ wá ní ikú kankan bí kò ṣe yíyẹ. Nítorí pé kíni ẹni bá porí wa níbi lẹ́yìn láì dáa. Igbe nírú wọn ó máa ké wọlé lọ. Igbe. Wo bí sà. Àwọn ò tiẹ̀ wá bẹ̀rù ikú. Ìwọ tó pera rẹ ní àkàndé tó sọ wípé a máa jagun mìíràn fún 100 years. Ìwọ gangan ìran ẹ ló máa ja ogun fún 100 years. Kì í ṣe àwa. Now kí ni ohun tá a lè ṣe báyìí? Òní kó ní kálukú kó máa wò pé kí la lè ṣe, ọ̀nà wo la lè gbà. Ní tèmi o, èyí tí mo fẹ́ wí mi ìsọpọ̀ Ọlọ́run ló sọ fún mi o. Ẹ̀mí ò ń parọ́. Mi ìsọpọ̀ Ọlọ́run ló sọ lé fún mi. Ní tèmi wò ní wípé ká má tiẹ̀ dìbò. Torí pé tá bá ti dìbò. But if we go before 2023, why can't we go ahead? Ẹ̀yin bàbá tẹ́ wà níwájú, why can't we go ahead? Ká lọ sí international court, ká dẹ̀ declare Yorùbá nation. Ká sọ pé àdìbò. Ẹ wo bí ẹ send ṣe rí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣagídí, tẹ́ ń sọ pé restructuring, tẹ́ ń ṣagídí. Wọ́n fẹ́ tì yín wọ 2023. Tó bá ti tì yín wọ bẹ̀, tẹ́ bá ti bọ́ sí bèbè pàkúté yẹn, gbogbo wa bọ́ ha. Abọ́há nìyẹn. Ọlọ́run má jẹ́ ká bọ́há.
I am telling you this, sir. I'm listening to brother mi Dele Farotimi ní Arise News. Bàbá wa Chief Ruben Abati ló ń béèrè question lọ́wọ́ ẹ̀. Ìgbà tó Dele Farotimi sọ̀rọ̀ débi kan, ó ní wọn ò pè wọ́n síbi kankan kan sọ pé ṣé ẹnìkan lè dictate fún wọn ní kíní kan. Lóòótọ́ lọ́ọ̀yà yín ní brother mi Dele Farotimi, lọ́ọ̀yà ni yín. A mọ̀ wípé ọmọ Yorùbá kàwé a kì í fẹ́ tán bá pè wá a kì í fẹ́ dá sí. Then a máa ń wò wípé tán bá pè mí ní dá sí. But ẹ support restructuring, but Buhari ó ti reject restructuring. Dr. Ruben Abati béèrè lọ́wọ́ Dele Farotimi pé náà nígbà tó wá sọ pé òun ò fẹ́ ń kọ́ kí la ká ṣe. Tẹ́ ẹ bá lọ wo mẹ́sẹ̀gì tí brother mi sọ, ẹ rí wípé ọ̀rọ̀ yẹn paka sọ. Brother mi Dele Farotimi, in tí Olúwa wí fún èmi lélẹ́yìí o. Mo mọ̀ wípé ẹ lè má jẹ́ Kristẹni o, but mo mọ̀ wípé ẹ gbàgbọ́ nínú ìṣẹ̀ṣe lọ́pọ̀lọpọ̀. Brother mi Dele Farotimi, ẹ gbàgbọ́ nínú ìṣẹ̀ṣe gan. Mo dẹ̀ like yín bí ojú torí mo rí wípé ẹ máa ń sọ̀rọ̀, ẹ máa ń sọ ni, ẹ máa làmálẹ̀ ni. Wọ́n bí anybody kò sẹ́yìn tẹ́lẹ̀ ẹ sọ. Irú èèyàn tí mo máa ń follow nìyẹn. You are one of my models. Ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ yìí dáadáa. Ohun tí Olúwa sọ fẹ́mi ni mo wí yìí. Káwọn oníṣẹ̀ṣe tún lọ wádìí sí. Káàfà àjòkó lórí àwọn kó tún lọ wádìí sí tí n bá parọ́ ẹnikẹ́ni kó wá takò mí nínú ohun tí Olúwa sọ fún mi sà. Ẹni tó bá mọ̀ pé Ọlọ́run lòun ní tòótọ́ kó wá takò mí àṣírí tí Ọlọ́run tú fún mi kó sọ pé irọ́ ni. Wọ́n máa tá a bá ti lè bọ́ há sí 2023 tí a ò tètè ṣe ohun tó yẹ ká ṣe báyìí, ẹ jẹ́ ká declare kí gbogbo ẹ̀ kúkú dàrú báyìí. Kò fogun kò fọ̀tẹ̀ ẹ̀yin tẹ́ ń bẹ̀rù tẹ́ sọ pé bóyá tá a bá ṣe no ẹ jẹ́ kí n wá fún yín ní analysis kan. Ṣé ẹni nígbà tán ja ogun Biafra ṣé ẹ mọ̀ wípé Yorùbá ni ò jẹ́ kógun yẹn, òun ló jẹ́ kí ogun yẹn káwọn brother wa Ìgbò kan mọ̀ borí ẹ̀ nítorí pé ìwé tá a kà àtọgbọ́n tá a ní àti agbára ìṣẹ̀ṣe wa kò yé yín. Bọ́ jẹ́ kí n sọ kíní kan fún wa sà. Tí Fúlàní Haúsá Fúlàní tó bá sọ pé òun fẹ́ jagun lónìí, jẹ́ kí n sọ fún ẹ kó possible pẹ̀lú tí Nàìjíríà ń sọ lọ́wọ́lọ́wọ́ kí Buratai kó wá kọ̀mọ́ǹdì ọmọ Yorùbá kó wá máa pọ̀ ọmọ Yorùbá kò lè rí bí ogun Biafra o. Àbí kí ọmọ kan kọ̀mọ́ǹdì ọmọ Benue kó lọ máa pa àwọn Middle Belt. So wọn lè win ogun yẹn. Ẹ gbàgbé wípé àwọn gan wọn ò ní fẹ́ gbé ogun, but ìhun tó fẹ́ ṣe ni wípé wọ́n fẹ́ gbé Buratai wá. So wọ́n ti plan gbogbo game wọn, Ọlọ́run dẹ̀ tú àṣírí game wọn fẹ́ mi. So kí ni ká ṣe ń sìn? Ẹ̀yin bàbá wa, ẹ pé gbogbo àwọn ọmọ yín tá wà ní diaspora ká dá owó, ẹ jẹ́ ká lọ sí international court, world court, ká lọ síbẹ̀ ká lọ declare UNPO ti gbà wá, wọ́n recognize wa, kò sẹ́ni tó lè fọwọ́ kan ọmọ Yorùbá kan kí international body mọ́jà fún wa. Ẹ má jẹ́ ká bẹ̀rù gẹ́gẹ́ bí Nehemiah ṣe sọ. Ohun tí Olúwa sọ fún mi nìyí, ìdí tá a fi ní wòlíì, tá a fi ní babaláwo, tá a fi láwọn àfáà nínú ọmọ Yorùbá nìyẹn. Ìdí tí mo fi ń kígbe lélẹ́yìí. Now nígbà tí wọ́n sábà ní pé wọ́n fẹ́ ja ogun, kò sí ogun tó lè jà tó lè mú ìníwa. Kò yé yín sà, ìyẹn kú ò bọ̀ tí wọ́n gò ní fẹ́ tẹ́, wọn ò ní ja ogun, ṣùgbọ́n wọ́n á wá pẹ̀lú kan wá pẹ̀lú ipa ológun. Típa ológun bá lẹ̀ ti wá, kí ló ṣẹlẹ̀? Àwọn tó sọ pé àwọn western kìíní wọ́n ní wọ́n sáṣẹ̀ gbogbo sáṣẹ̀ yẹn karamọ̀ jẹ́ ni torí pé wọ́n ń jẹ nínú ìdààmú tó wà Nàìjíríà. Àwọn western power àwọn world power wọ́n ń jẹ nínú wàhálà èyí tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́. Kí bẹ́ẹ̀ dàrú náà wọ́n wá káwọn lè máa jẹ. Àṣírí lẹ́gbọ́n yẹn sà, àṣírí lẹ́gbọ́n yẹn mọ̀, àṣírí lẹ́gbọ́n ẹ̀gbọ́n mi àti àwọn àbúrò mi àtàwọn olólùfẹ́ mi, àṣírí lẹ́gbọ́n yẹn. Èyí tí mo dẹ̀ wí lónìí, ẹni tó bá sọ wípé irọ́ ni mo pa tó sọ pé Ọlọ́run irọ́ lọ́lọ́run fi hàn mí, wá lọ gbàdúrà tiẹ̀ kí wọ́n náà wá forúkọ Ọlọ́run búra pé Ọlọ́run ló fi hàn ẹ́. Torí tí Olúwa bá sọ fẹ́ mi títí di bí a ṣe ń sọ yìí, bẹ́ẹ̀ ló ṣe mọ́ rí, nítorí ẹni tá a pè láti inú oyún lè mẹ́.
kì í ṣe òróró ẹ̀pà àbí òróró ìhògi àbí òróró olive oil náà fi tàmì òróró fẹ́mi, ata láti ọ̀run ni. Àkàndá ọmọ lèmi, òun ni Ọlọ́run ṣe fi ìran ara mi gangan pàápàá, tọ́lọ́run bá fi hàn mí ẹ̀rù atúndà mi bà fún ara mi. Àwọn ọmọ tó mọ̀ mí, àwọn ọmọ tèmi, ẹni tó jẹ́ ẹ̀jẹ̀ mi àti àwọn tí Ọlọ́run kó lé mi lọ́wọ́ nínú gbogbo ẹ̀ka ìjọ tí mo ní, àwọn náà mọ̀ pé mi ò kì í dádé sọ̀rọ̀, tí n bá sì ti wí bẹ́ẹ̀ ló mọ rí. Èyí tí mo wí nítorí wípé mo bẹ Ọlọ́run pé Olúwa ìwọ ló sọ fún mi wípé ó máa kó ìran mi, ó sọ pé kí n join strong wípé ó máa kó ìran mi jáde. Nítorí náà bàbá mi Kúmúyì, bàbá mi Adébóyè, bàbá mi Oyèdépò, bákan náà ẹ̀yin bàbá ní Olúwa, mo bẹ̀ yín, ẹ bá mi sọ fún gbogbo àwọn ọmọ lẹ́yìn wa pátápátá, àwọn ọmọ Ọlọ́run tí ẹ ò fẹ́ kún wọn kúkú ìbọn, tí ẹ ò fẹ́ kún wọn kúkú ọfà Fúlàní, tí ẹ fẹ́ kán bọ́ há sí ọwọ́ ìjọba àwọn Fúlàní lé abẹ́ ológun tí wọ́n ti ṣe tán ti plan ẹ̀, gbogbo ẹ̀ lọ́lọ́run tú àṣírí yìí. Ẹ má bá ń sọ fún wọn báyìí kán bẹ̀rẹ̀ sí sọ́pọ́ọ̀tì kákúò kóníkálùkù dọ́mú ìyá ẹ̀ gbé, ẹ jẹ́ ká kóníkálùkù dọ́mú ìyá ẹ̀ gbé. Mo fi Ọlọ́run bẹ̀yìn, tẹ́ ẹ bá fẹ́ kí n kúnlẹ̀ kí n bẹ̀yìn, mo lè bẹ̀yìn, mo lè kúnlẹ̀ kí n bẹ̀yìn, tẹ́ ẹ bá fẹ́ kí n dọ̀bálẹ̀ fẹ́yìn bàbá máa dọ̀bálẹ̀ máa bẹ̀yìn, mo bẹ̀yìn, mo fi ìkúnlẹ̀ abiyamọ bẹ̀yìn, mo fi ọjọ́ tí ìyá yín dẹ̀jẹ̀ lé yín lójú mo fi bẹ̀yìn ẹ̀yin kìrìsìtẹ́nì gbogbo àgbà, ẹ̀yin kìrìsìtẹ́nì tẹ́ wà nù Nàìjíríà. Ẹ jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ ẹ̀sìn, mo fi Olódùmarè Ọlọ́run tó dọ̀run àtẹ̀yìn mo fi bẹ̀yìn, ẹ gbàgbé ń tẹ́ ń jẹ báyìí, kẹ́ rántí wípé àwọn ọmọ wa ti ń bọ̀ lẹ́yìn, ó máa le jù bí bàbá Awólọ́wọ̀ ṣe pariwo lọ́jọ́ sí nìyẹn, wọ́n dìtẹ̀ mọ́, wọ́n sọ pé n tó ń wí kò lè rí bẹ́ẹ̀, ó mọ̀ tí ń dòun, ó mọ̀ tí rí bẹ́ẹ̀. Àwọn ọmọ Yorùbá mọ̀ tí ń da lágbé kò mọ̀ ṣẹlẹ̀ rí, àwọn ọmọ Yorùbá mọ̀ tí dolóṣó káàkiri. Àwọn ọmọ ọdún 13 ìyàwó tèmi mo bá nílé, mo bá ìyàwó mi nílé, kí ni èjì ẹ̀, mo bá nílé. Ọmọ wo lẹ lè bá nílé báyìí 13 years of age, wọ́n ti diminish value system wa. Ẹ̀yin bàbá wa ìránṣẹ́ Ọlọ́run, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, nǹkan ń bọ̀, ẹ má jẹ́ kíkí ní ìjálẹ̀ àwọn ọmọ wa lórí. Ẹ rántí ẹ̀jẹ̀, ẹ rántí ọjọ́ abiyamọ. Ẹ̀yin ìyá gbogbo ẹ dìde, ẹ̀yin ìyá àgbáyé ẹ dìde, ẹ̀yin abiyamọ ẹ má sùn, nǹkan bọ̀, wàhálà ti dé. Ayé mi, wàhálà ti dé, wàhálà ń bọ̀. 30 years ẹ lọ wò wọ́n Libya, àwọn fún wọn ṣàṣẹ́wó kò ṣẹlẹ̀ rí. Àwọn ìyá àgbàlagbà wọn ṣàgbé káàkiri kò ṣẹlẹ̀ rí, wọ́n mọ̀ọ́mọ̀ ṣe léyìí fún wa. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, ẹ má torí jet tẹ́ ń gun, ẹ má torí mọ́tò ńláńlá tẹ́ ẹ mọ́ lò, tó jẹ́ wípé mọ́tò tá a bá rà lónìí tó bá tutù, tó bá ti di next year ó máa di old model. Ilé tá a kọ́ lónìí tá a pè mansion, tó bá yá ó máa di dẹkudà lọ́la. Ẹ jẹ́ ká rò dáadáa, ẹ jẹ́ ká túrò lẹ́ẹ̀mejì, ẹ jẹ́ ká túrò. Aṣọ tá a rà lónìí tó bá ti máa di ọ̀la, aṣọ yẹn á ti daṣọ àtijọ́. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, kò sí nǹkan tí ò ní di tàtijọ́, kò sí bí nǹkan ṣe tuntun tó máa padà di tàtijọ́. Ṣùgbọ́n àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn, kí náà fẹ́ bá, ẹ wo kòtò tó wà ní gbogbo ojú títì wa, wọ́n gbàgbọ́ wípé bó ṣe yẹ kí Nàìjíríà ní yẹn. Bí iná bá lọ wọ́n ní hey, bí iná bá wá wọ́n ní hey, up nepa. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Kí là ń ké up nepa fún? Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, ẹ̀yin ní generator sílé yín, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ní orúkọ Ọlọ́run. Ẹ̀bẹ̀ tí mò ń bẹ̀ yín, ẹ má jẹ́ kó dẹ̀gún o. Tí ẹ̀bẹ̀ bá padà tó bá turn back sí yín, ẹ máa ṣe àìsàn burúkú, àìsàn yẹn ò ní fi yín lẹ̀, ẹ dẹ̀ máa jórókú ni, torí pé Olúwa ò ní wá fi kú bò yín láṣìírí nígbà náà. Mo bẹ̀ yín ní orúkọ Ọlọ́run, mo fẹ́ fi àwọn àwòrán burúkú kan hàn wá. Ìtàn sọ skul wa dà, ìtàn sọ àwọn ọlọ́pàá dà, ìtàn sọ gbogbo ìgbésí ayé àwọn èèyàn dà. Amójú ẹ̀rọ mi, ẹbẹ̀ sí fi hàn àwọn èèyàn kán wo ẹ̀bẹ̀ tí mò ń sun ẹkún yìí. Ẹ má bínú pé mo wà emotionally, please, mo ń sọ̀rọ̀ láti inú ọkàn mi nítorí ohun tí Olúwa fi hàn mí. Ṣẹ́rí, ìtàn sọ Nàìjíríà dànìyàn o. Àwọn ènìyàn, bàbá mi Adébóyè Oyèdépò, Kúmúyì, Olúkọ̀yà, àwọn ènìyàn ló wà ní mọ́tò ẹ wo ọ̀nà. Àwọn ènìyàn ló wà ní bí, àwọn ènìyàn náà ń gbé ń bí báyìí. Eléyìí la sọ pé kí Yorùbá gbogbo nǹkan tá a lè fi ṣe kó dáa ó wà. Ṣẹ́rí, ẹran
àwọn tó wà ń bí wọ́n rò pé bó ṣe yẹ kí ayé ó rí nìyẹn nǹkan tí a rò pé bó ṣe yẹ kó rí nìyẹn kì í ṣe bẹ́ẹ̀ o ẹ̀yin èèyàn kì í ṣe bí ìgbésí ayé wa ṣe yẹ kó rí ni o ẹ wò inú ṣẹ́rí ọkùnrin tó rìn lọ yẹn ojú títì ni omi wà yẹn inú gọ́tà ló ń gbà. ẹ fi mí hàn amójú ọ̀rẹ́ wa ẹ bá fi mí hàn. nǹkan bẹ o nǹkan ti ṣẹlẹ̀ o nǹkan ti dé o àwọn ọmọ iléèwé yẹn dà àwọn ọlọ́pàá tó ti ẹ wo bí o ẹ wo àwọn ènìyàn láì ṣe ọ̀bọ ẹ wo nǹkan tí Fúlàní sọ wádà láì ṣọ̀bọ ọ̀bọ gan ò gbọ́dọ̀ àtàwọn ọmọ iléèwé yẹn dà fídíò àwọn ọmọ iléèwé yẹn ká ẹ wo nǹkan tó sọ yí àwọn ọmọ iléèwé dà. You can just pick anyone from there and then you look for that one. Just imagine children are trying to get into their school. If they are climbing on protector put around the transformer. Anything can happen. Ẹ bá mi share ètò ẹjọ́ ẹ bá mi share kí bàbá Adébóyè àti wọn bàbá tá ti ń pariwo ẹ̀ kàn lè gbọ́ kàn mọ̀ pé wàhálà ti dé. This is Zappa mix by road safety. Just imagine. Ẹnìkan béèrè lọ́wọ́ mi Akíndélé Abbas ó ní am I in abroad or Naija? Ṣé ẹ̀ṣẹ̀ join wa ni? Governor, please. Tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ join wa ẹ lọ wo láti lẹ̀. Please. Àwọn question kan wà tí ò tiẹ̀ wà irrelevant ẹ má tiẹ̀ béèrè gbó mo wà bá wà Naija bá wà ní abroad ibikíbi tó bà mo lè wà tí mo lè sọ̀rọ̀. Nǹkan tó ń ká èmi lára ni wípé báwo làwọn ọmọ wa ṣe máa kúrò nínú rádaràdà tá a bára wa yìí. Ẹ wo bíi ẹ wo àwọn ọmọ ilé ìwé àwọn ọmọ yìí dẹ̀ fẹ́ kàwé ṣùgbọ́n wọ́n ti bà value system yẹn jẹ́ into the extent táwọn ọmọ yìí tán bá lọ gan mọ́ náà ń kọ́ sí ọmọ Buhari àbí ọmọ Ọ̀ṣínbàjò a professor of law Ọ̀ṣínbàjò you are a pastor in Redeemed Christian Church of God. You are in this system. Look at what these children are doing. Bàbá Ọ̀ṣínbàjò nígbà tí wọ́n lọ school ṣé bó ṣe nìyí ṣé báwo lọ́wọ́ ṣe fún yín lélẹ́yìí sà. Wọ́n mọ̀ wọ́n gán kínní transformer wọ́n gán pọnà transformer torí pé wọ́n fẹ́ lọ sí school. Tí iná bá ṣọ́ọ̀kì wọn pa báyìí ńkọ́ ẹni tó ń bèrè ọ́ mi pé ṣé wọ́n wà ṣé Nàìjíríà àbí abroad là ń sọ ń pa ẹ̀ níbi tá à ń sọ yìí. Ṣé ẹ rí báyìí? This is just kékeré lélẹ́yìí o kékeré ẹgbẹ́ yẹn jáde sà ní ìlú tó ní ọba tó ní ìjòyè wọ àwọn ọlọ́pàá ń tẹ́ sọ́ra wọn dání ẹ bá gbé tọlọ́pàá yẹn jáde ń tẹ́ sọ ara yé ntí system wa tó sọ ọlọ́pàá dání wọ́n bóbìnrin gbé báàgì ọlọ́pàá ẹ̀rí bọ́ ṣe ń jà wọ́n bára wọn jà wọ́n á yìnbọn pànìyàn. That is not a country anymore. It's just a scattered. Nigerians have already scattered. Ẹ̀rí ọlọ́pàá ó bó òyìnbó gbé ọlọ́pàá bó òyìnbó gbé umbrella ó bó òyìnbó ń gbé umbrella ní Nàìjíríà ọlọ́pàá bára wọn jà sójà ó ń bọ́ ọlọ́pàá jà wọ́n yìnbọn para wọn. A lot of crazy things going on in that country and somebody is telling me someone like Baba Adeboye tell him that the country should be restructured and ó ń sọ fún wọn wípé wọn wà patriotic ó ń sọ fún àwọn bàbá Ayọ̀ Adébánjọ pé wọn wà patriotic ó ń sọ fún àwọn Ọ̀hánẹsẹ̀ àbí àwọn middle belt pé gbogbo wa wà patriotic just a minority that close useless person. Ẹ wọ àwọn ọlọ́pàá nǹkan tá nínú IG of police ó kéde ó sọ pé kí wọ́n end SARS ẹ wo àwọn SARS wọn ní ẹ wo nǹkan tó wọ̀ ẹ wo bóyá dàbí àwọn gbọ́mọgbọ́mọ
gbọ́mọgbọ́mọ eléyìí àti gbọ́mọgbọ́mọ what is the difference between them? Nothing. Ẹ wò wọ́n ògógóró náà mú lẹ́nu iṣẹ́ in the line of duty they are nothing. Wọ́n ti destroy wọn mọ̀ọ́mọ̀ destroy àwọn ọlọ́pàá wọn bà ayé wọn jẹ́ ẹ̀rí alcohol náà mú lójú gbangba nothing. Ẹ̀rí ilé ìbò ṣe wọ̀ṣọ̀ this is one of the SARS wọ́n ní ká end the SARS ẹ mọ̀ kó ṣẹlẹ̀ ní the same day àwọn SARS bẹ̀ sí yìnbọn wọ́n bẹ̀ sí harass àwọn èèyàn wọ́n bẹ̀ sí brutalize àwọn èèyàn IG kì í ṣẹ̀bi ẹ mọ̀ kan tó fà á sometime last couple of years ago bóyá last year Buhari ó ní kí IG of police tó lọ yẹn ó ní kó relocate sí Katsina bí nǹkan ní ìlú kan tó ti ń pa wọ́n after 3 or 4 months Buhari ní ó lóun sọ fún pé kó lọ ó ní òtí ẹ̀mẹ́ pé kó lọ a clone non-entity kó máa kó sọ fún IG pé kó lọ síbi kan a president of a country ká IG yẹn kó mọ̀ dẹ̀ lọ IG eléyìí náà tún sọ fún káyọ̀dé SARS sọ pé kó gbẹ́yìn ẹ̀ sọ̀hún òun ṣí èrè Nàìjíríà ṣe náà because Nigeria is not existing kò sí nǹkan tó ń jẹ́ Nàìjíríà mọ́ Nàìjíríà ti expire láti 2014 so everybody know how it going àwọn tó jẹ́ senator gan wọ́n mọ̀ bó ṣe ń lọ òun ní èjẹ́ kan sọ̀rọ̀ wọ́n ti mọ̀ pé Nàìjíríà ti expire oníkálukú ọkọ̀ tètè fẹ́ bu tiwọn kán bu tiwọn nǹkan tó ń ṣe nìyẹn lọ́wọ́lọ́wọ́ but nígbà tán bá ti bù wọn wá dá brutal padà ṣé ìyẹn la máa dúró dè nígbà míì ẹ̀yin bàbá wa ó ní nǹkan tágídí máa ń ṣe ò tí sùúrù ò lè ṣe o gbogbo àwa táwọn diaspora ẹ má jẹ́ ká bá lómi o àti sọ àní restructure tẹ́ ń lé kò lè ṣe òun náà ìhòòhò ló délẹ̀ yìí kí ló ṣẹlẹ̀ torí pé wọ́n ti ní plan wọn Ọlọ́run dẹ̀ wá refill plan yẹn fún mi òun ni mo dẹ̀ ti sọ yẹn ìwọ tó o bá gbọ́ wàá padà lọ gbọ́ program yìí wàá mọ àṣírí tí Olúwa tó túye àṣírí tó ní agbára ni àwọn gan mọ̀ wípé ṣáwọn olóhùn ọmọ tó bá ní kíyà ọmọ sùn bàbá ẹ̀ gan àtìyá òun fúnra ọmọ yẹn gan ò ní fojú boru Nàìjíríà ti wọnú ìdè ẹ jẹ́ ká wo nǹkan tí Global Terrorism Index tó sọ ní 2020 òun ni Afghanistan Iraq number 2 Nigeria gbépò kẹta well done Mr. Say Baba next level change ó ní the third in terrorists ẹ wá ń pariwo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ Trump ẹ wá ń pariwo ẹni Trump sọ pé ṣé ẹ lè jẹ́ kí terrorists máa wá sílùú yín so ìfúnko tí orí èèyàn ò bá kú gan pàápàá ó yẹ kéèyàn mọ̀ pé àwọn tó bá jẹ́ terrorist kìíní kan ẹranko ló máa ń gbé bẹ̀ so àwa dẹ̀ sọ pé ọ̀bẹ ẹranko gbé mọ́ it's not by force kóníkálukú kó dọ́mù yẹ ẹ̀ gbé kàkà kíkìní kó ṣakákó ẹkùn oníkálukú ayé ṣọ́rẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ ṣé ní ìlú tó ti scatter yìí ìlú tó ti finish tó ti destroy yìí ṣé èyàn là ń sọ pé kíní tẹ́ bá wo nǹkan ẹ̀rí fídíò tó kù ń bẹ́ yẹ kó tó ní pa gba ẹ̀ka bẹ̀ sí gba ìpè wọlé. What kind of nonsense is this? Ẹ máa wo eléyìí o. This is army lélẹ́yìí àtọlọ́pàá àwọn táníkà máa ṣọ́ ìlú wọ́n bára wọn jà torí 100 naira. Wọ́n really fi ìyà jẹ àwọn ọlọ́pàá yẹn débi pé tẹ́ ẹ bá wo báràkì wọn mi ò fẹ́ disgrace wọn ni torí wọ́n send fídíò kan sí mi báràkì tẹ́ ẹ bá wo báràkì àwọn ọlọ́pàá ẹ máa bì báyìí ẹ máa bì kò jọ ilé kò jọ chálángá ẹlẹ́nìkan sọ pé shit hole ṣọkùnrin ọlọ́kùnrin tó kúrọ́ ṣé ẹ máa wò wọ́n ọlọ́pàá Nàìjíríà that country is scattered a ò dẹ̀ fẹ́ bẹ́ẹ̀rẹ̀ kó ṣe mọ́ because kò sí bẹ́ẹ̀rẹ̀ kó ṣe mọ́ rúùlù ìlú kó mọ̀ máa disgrace ìlú bàbá Adébóyè yẹn very stupid man very stupid tí o bá jẹ́ pé bàbá Adébóyè gan ló gbéra ẹ̀ yìí lẹ̀ nígbà tó ń ṣe ìfikámọ̀ tó tẹ̀ lọ́n bá dá useless animal ṣẹ́rí kékeré lélẹ́yìí o just because of our time because mi ò fẹ́ pẹ́ kúrò lórí ètò lónìí inú tí ẹ̀ ń bí mi so ohun tó lùwà sọ yẹn ni mo fẹ́ wá sọ fún wa now let me tell you this. Let me tell you this. Obìnrin kan àmọ́ àgbàlagbà ibi tẹ́ ti máa mọ̀ pé Buhari ọmọ àlè ni. Màmá àgbàlagbà ṣe rántí obìnrin kan nígbà tó ń campaign gbà yẹn màmá arúgbó tó fún 1 million owó tó ti sèfù láti ìgbésí ayé ẹ̀. Ìyá yẹn is 90 years of age.
ìyá yẹn ti kú báyìí o, ìyá yẹn ti kú. Ẹ jọ̀ọ́ ṣé tí ìyá yẹn bá wá tó bá bojú wẹ̀yìn tó bá wo ìgbésí ayé, ìyá yẹn wọ́n sọ̀rọ̀ kan pé torí àwọn ọmọ òun gbàgbọ́ pé Buhari bá wà àwọn ọmọ òun ò ní jìyà mọ́. Ṣé tẹ́yìn màmá yẹn bá mọ̀ kẹ́ kó fi owó yẹn bóyá ọmọ ẹ̀ kan kó fi rán ọmọ ẹ̀ ní school, ó wá kówó yẹn lẹ̀ fún Buhari, ó ní kí Buhari kó fi ṣe ìbò. Buhari ò kọ́kọ́ fẹ́ gba owó yẹn, ìgbà tó wáyá Buhari wá gbowó yẹn lọ́wọ́ ìyá yẹn máa ṣẹ́ èpè fún Buhari àtàwọn ọmọ ẹ̀ tó ń ṣe mọ́rẹ́jì fún báyìí ni. Òkú ìyá yẹn ò lè forí jì Buhari àti ìran ẹ̀. Talkless ìwọ ìran wa tó ń bọ̀ lẹ́nìkan wá gbẹ́nu sókè tá a pera ẹ̀ ní pásítọ̀ ta ní orí òkè àbí àdúrà ní ká máa gbà instead of action. Action ní Nehemiah take. Forget àwa ka Bible if gan nígbà tí Jésù Olúwa tó wá sáyé sà kò yé yín. Pétérù nígbà tó fẹ́ mú Jésù, Pétérù yọ̀dà ó fi bẹ́ etí ọ̀kan nínú àwọn tó fẹ́ mú Jésù. Jésù ní ìwọ bọ́ọ̀yì ní sùúrù take it easy now ó fi etí yẹn ó fi ká padà. Ẹ sọ pé kí ni Jésù wá sọ? Jésù wá sọ fún Pétérù pé ọgbọ́n ọmọ tọ́jú idà ẹ mú dà ẹ pamọ́. Kò sọ pé kó ju idà yẹn sọnù, ó mọ̀ wípé ó máa nídìí idà yẹn, ó mọ̀ pé ó máa nídìí idà yẹn, kì í ṣe nǹkan gbogbo ní sùúrù ní agídí bàjẹ́ o. Nígbà míì àwa diaspora ìyá àti agídí bọ̀ ọ̀rọ̀ yìí. Ẹ má jẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣètò kó ìkísà ẹgbọ́n tí Olúwa sọ yẹn. Èrèlú ẹgbọ́n tí Olúwa sọ, bàbá mi heritage ọmọ ọba citizen ay gbẹ̀dú gbogbo wa pátápátá ìyá mi Òṣàtọ́lá ntí Olúwa wí yìí sà ẹ tún lọ wádìí sí kẹ́ ẹ tún béèrè ntí wọ́n fẹ́ ṣe nìyẹn. Ọlọ́run dẹ̀ ti reveal báyìí. Ẹ jẹ́ ká pariwo, ẹ jẹ́ ká kúkú yarí kanlẹ̀. Agídí ó máa ń ṣe nǹkan o. Agídí no 2023 now Bola Ahmed Tinubu listen and listen good, listen and listen good. Wo bí a ò ní jẹ́ kó wọ bí kankan àwa diaspora a máa ṣe pa ó nílé tó bá wọ ìlú yìí a máa jẹ ojú ẹ. Kò sí 2023 torí let me tell you this torí àfẹ́ kó pa ẹ́ kò yẹ sí torí o máa wúlò fún àwọn ìran torí a mọ̀ wípé o ní ọpọlọ àdẹ̀fẹ́ kó pa ẹ́ tó bá dẹ̀ wù ẹ́ kó lọ pa ara ẹ̀ dànù ìyẹn dẹ̀ dọwọ́ ẹ but 2023 yẹn gbàgbé kò yẹ sí ẹ̀yin ọmọ Oòduà gbogbo ọ̀nẹ́ kọ́nẹ̀ yóò bá ti fọ̀fin mi fọ̀fọ̀ ẹbí ní lóṣù wa Ògúnládé àmọ́ ẹ̀jẹ̀ yìí torí fọ̀ kí àwọn ọmọ yẹn wà níyìn ẹ̀fẹ́ dùn kẹ́ ṣoṣe wọn wọ ìwé bẹ́ẹ̀ ti bínú mo fọ̀ yìí dúró fọ̀fin mo wagú yìí fọ̀fin ẹ̀ṣẹ̀ fọ̀fin rakalẹ̀ 2023 wo sọ wọ́wọ́ pa àrọ̀ dúdú apá bẹ́ẹ̀ ni sà àrọ̀ dúdú wà apá. Ẹ bá mi gbé ẹ̀gbọ́n mi sí di ijó díẹ̀ di ilé ìmútura ká tó bá ti gbọ́ orin ẹ̀gbọ́n mi ọkàn máa túká mẹ́fẹ́ dí ègùn mi ṣó máa fọ̀ fi òjò mi èyí dégùn bá ti gùn mí bẹ́ẹ̀ máa kú ònú kìrìsìtẹ́nì máa mẹ́ pèlè èsì ó kàn mí pẹ̀lú wọn mẹ́tẹ̀ẹ̀ta mi ṣe papọ̀.